jẹ́ kí n máa kí yín kú dídà púpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ń wà káàkiri àgbáńlá ayé. Nípa nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nípa ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà. Alhaji Quadri Hamzat wọ́n sọ̀rọ̀ kan fún bàbá wa Ààrẹ Bola Ahmed Tinubu. Mo fẹ́ kájọ gbọ́ fídíò kájọ wo fídíò nǹkan tí Quadri Hamzat tó sọ fún bàbá wa Bola Ahmed Tinubu. Ẹ máa wo fídíò wọn. President Bola Ahmed Tinubu, ọ̀rọ̀ wà o. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí because message ni fún president. Èyàn ò ní dàgbà títí kí ó kọjá ẹni téèyàn lè bá wí. A lè má bú wọn, ṣùgbọ́n yẹn ò ní ká má lè bá wọn sọ tọ̀rọ̀. President Bola Ahmed Tinubu, bí mo ṣe sọ, ọ̀rọ̀ wà o. Ṣé ẹ dẹ̀rí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Nàìjíríà kò ná yín ní kankan láti share program yìí dáadáa. Torí pé president wa wọ́n ṣe nǹkan tí ò dáa. Ẹ bá wa share fídíò ìkẹjẹ kó lọ viral gan. Káwọn náà lè láǹfààní àti fojú rí. Wọ́n ní tí èèyàn bá ń kọrin tó bá dùn tàbí tí ò bá dùn, onítọ̀hún náà fi ti ara rẹ̀ gbọ́. Ẹni tó bá sọ pé nǹkan tí Ààrẹ Bola Ahmed Tinubu ṣe nǹkan tó dáa ni, èèyàn burúkú ló nítọ̀hún. Ẹ bá wa share fídíò yìí dáadáa. Lóòótọ́ gbogbo àwọn tí ó ń jẹ nínú ìjọba Aṣíwájú Bola Ahmed Tinubu, wọ́n máa ń jẹ́ ká mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó bá ṣẹlẹ̀ tí ò dá yẹn, wọ́n máa ń jẹ́ ká mọ̀ pé President Bola Ahmed Tinubu ò máa ń pa ẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ fún wa mọ́. President Bola Ahmed Tinubu, àwọn náà ni àwọn èèyàn ni wọ́n máa hold responsible for anything tó bá ṣẹlẹ̀. Ọ̀rọ̀ tá a dẹ̀ fẹ́ sọ yìí kò yọ ìyàwó wọn sílẹ̀, ìyẹn ìyàwó president Senator Olúrẹ̀mí Tinubu. Ẹ jẹ́ kí kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn báyìí. Voice note kan jáde níbi tí President Bola Ahmed Tinubu ti sọ pé àwọn máa yáwó lọ insecurity, àwọn pé Peter Obi kó step down kankan yẹn. Ṣé rí voice note yẹn ó jẹ́ òótọ́ ó jẹ́ irọ́, ìyẹn kọ́ ni mo tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí. But tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ni pé spokesperson President Bola Ahmed Tinubu, Bayii àti gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ President Bola Ahmed Tinubu, ṣe rí owó máa tán o, ọmọlúàbí ló máa ṣẹ́kù. Tẹ́ bá torí owó tẹ́ ń rí lénìí tẹ́ kàn fẹnu yín sọ ìsọkúsọ, àbí tẹ́ bá torí owó tẹ́ ń rí lénìí tẹ́ rí òtítọ́ ọ̀rọ̀ ńlẹ̀ tẹ́ dẹ̀ lè sọ, tàbí tẹ́ rí nǹkan tó yẹ kẹ́ ṣe ńlẹ̀ tẹ́ dẹ̀ lè ṣe, ó máa fọ́ nìsín tán bá sọ fún pọ́lọ́ wọn àbí ẹ máa rò pé wọ́n fi ń ṣeré ni. Now voice note tí wọ́n sọ pé very dark man gbé jáde yẹn, mo sọ fún yín pé ó jẹ́rọ́ ó jẹ́ òótọ́, ẹ má jẹ́ ká lọ lórí ibẹ̀ yẹn. Ọ̀dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ti debunk ẹ̀ pé AI generated ni wọ́n ti sọ yẹn, but mi ì fẹ́ sọ much nípa yẹn because orí page very dark man wọ́n ní kò sí mbẹ̀ pé fake account ni wọ́n fi upload ẹ̀, but kékeré nìyẹn, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ. Mr. Bayii wá jáde, wọ́n sáré post àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tó ṣiṣẹ́ fún Tinubu. Wọ́n sọ pé wọ́n gbọ́dọ̀ arrest the very dark man with immediate effect. Wọ́n sọ pé very dark man láti kojú òfin nítorí pé ó gbé fake voice note president jáde. Ibi tí mò ń lọ ni pé ṣé ọ̀rọ̀ fake voice note ó lè ka yín lára? Ọ̀rọ̀ pé wọ́n gbé voice president jáde tí pé fake dẹ̀ ni, pé very dark man kò dẹ̀ ṣèwádìí kankan lórí ẹ̀ kó tó di pé ó gbé jáde, ó lè ka yín lára Mr. Bayii àtọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ ṣiṣẹ́ fún Tinubu. Ẹ lè sáré jáde lórí yẹn pé kí very dark man kó tètè face consequences nǹkan tó ṣe. Ẹ lè sáré jáde pé kí very dark man kí wọ́n sáré gbé bóyá máa lọ já sí prison ni nínú ìrọ̀ kan gbogbo yín. Mi ò sọ pé ọ̀rọ̀ voice note yẹn very dark man tiẹ̀ tí ló ń kọ́ ló ń post ẹ̀ náà pé fake account òun tiẹ̀ tí sọ nǹkan pa yẹn àtàwọn ilé ti gbọ́ ọkẹ́ tàbádẹ̀ gbọ́ kínní yẹn normally bí AI lójó, but ẹ lè sáré fò jáde pé wọ́n gbé fake voice note president jáde ipe wọ́n gbọ́dọ̀ arrest very dark man. Now àwọn ọmọ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́, president yóò máa ṣe nǹkan kan lórí ẹ̀ ti sìn,
ìyàwó president òjòbìnrin wọn máa ṣe nǹkan kan. Ẹ wo nígbà ayé Jonathan tí wàhálà kan bá ṣẹlẹ̀, ìyàwó Jonathan gbé ìbò kò gbé ìbò, àwọn ọmọ Nàìjíríà máa fi ṣe yẹ̀yẹ́, kò dẹ̀ máì. Ṣé ẹ rántí èbó di Aare God o? Ẹ rántí pé ìyàwó Jonathan ló sọ òyìnbó yẹn di Aare God o. Ṣé ẹ pé nínú pé wọ́n ní kò mọ ìbò sọ, òun náà lè bó yẹn, but ó tiẹ̀ mọ ìbò sọ, kò mọ̀ sọ, ó sì máa sọ. Ìyàwó Jonathan ò lè dákẹ́. First lady Nàìjíríà náà, ẹ̀yin náà rí gbogbo àwọn ìjínigbé bí wọ́n ṣe ń jí àwọn ọmọ ọlọ́mọ gbé káàkiri ẹ̀ẹ́dẹ̀. Gbogbo yín ẹ̀dẹ̀ ń ṣe nǹkan míì lọ bí ìgbà tó jẹ́ pé ẹ̀ tiẹ̀ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. Tẹ́ bá ti fi write up síta pé kìnìkan kan má bínú, ẹ sọ́rí o, ẹ bá wọn kẹ́dùn, ó tán síbẹ̀ nìyẹn. Wọ́n níjọba mọ̀ nípa bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé. Sọ̀rọ̀ yẹn ò fẹ́ máa jọ bẹ́ẹ̀ báyìí. Wọ́n bi president wa léèrè ọ̀rọ̀ nígbà tí wọ́n lọ kírun ọdún iléyá. Ẹgbọ́n nǹkan tí wọ́n bi president, ẹgbọ́n nǹkan tí president fi ń dá wọn lóhùn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà wá bẹ̀rẹ̀ sí ní sọ. Wọ́n ní voice note tí wọ́n fẹ̀sùn kan very dark man pòun ló gbé jáde nípa president yẹn. Ní tí wọ́n sọ nínú ẹ̀ nípa insecurity, ìdáhùn tí president fúnra ara wọn fáwọn èèyàn ní yídì ó ti ń jọra wọn according to báwọn èèyàn ṣe ń sọ. Bí wọ́n ṣe jí àwọn ọmọ gbé l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n gé orí tíṣà àtọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mìíràn tí ń jí àwọn èèyàn gbé. A kàn gbọ́ pé president ti gba yín kẹ́dùn pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́, á dẹ̀ tán síbẹ̀. Ìgbésẹ̀ wo ni Mr. Bayii Onanuga gbé lórí àwọn ọmọ tán jí gbé l'Ógbómọ̀ṣọ́? Ibẹ̀ làwọn ọmọ yẹn ti sọdún iléyá. Gbogbo nǹkan tójú wọn ń rí níbẹ̀ kò sẹ́ni tó mọ̀. Bóyá wọ́n tiẹ̀ ti pa wọ́n, kò sẹ́ni tó mọ̀. Mr. Bayii Onanuga ò lè jáde pé àwọn bandits tó kó àwọn ọmọ yẹn o, wọ́n gbọ́dọ̀ fi ojú wọn kán gbé wọn lọ sílé ẹjọ́, kán jẹ́ kán face law. Àti president àtàwọn tó ń bá wọn ṣiṣẹ́, ibi tá a bá ti gbọ́mọ pé wọ́n jí àwọn èèyàn gbé, ibẹ̀ náà ló tán sí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ yẹn? Wọ́n wá ní voice president kan jáde, very dark man ló gbé jáde ní o, fake account ló gbé jáde ní o, voice yẹn rí lo kò rí lo. Ẹ má jẹ́ ká tanra wa. Orí tí president ní, òun làwọn ọmọ tán wà nínú igbó yẹn náà ní o. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé àwọn kówó dání. Tá a bá ní ká kó owó ọwọ́ president kúrò, normal person làwọn náà. Kò wá sí nǹkan tó lè ṣẹlẹ̀ tẹ́ máa wá sọ pé àwọn ọmọ yẹn etí bóyá wọn ṣe pàtàkì bí president. Bí wọ́n ṣe bí president, òun náà làwọn òbí àwọn ọmọ yẹn náà bí wọn. Òun náà fi máa ń sọ pé bá a ṣe bẹ̀rù la bọ́ mọ́ débi pé kò sí ẹrú kankan níbi kankan. Àsìkò kan ni president náà kéré bí àwọn ọmọ yẹn náà. Ṣé wọ́n ti mọ̀ pé àwọn máa di president? Mr. Bayii Onanuga àti gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ fún Tinubu, ẹ lè máa tẹ̀ mọ́ bàbá Tinubu létí pé everyday iṣẹ́ tó yẹ kán máa ṣe ni pé àwọn ọmọ tí wọ́n wà nínú igbó l'Ógbómọ̀ṣọ́ àti ẹ̀mọ́bí tán kó wọn sí, bóyá wọ́n ti kúrò ńbẹ̀ ni o, bóyá wọ́n ti pa wọ́n ni o, pẹ̀lú àwọn tán jí gbé ní Kwara State, pẹ̀lú àwọn tán jí gbé l'Ékìtì, àmọ́ whereabout gbogbo wọn. President àti ìyàwó wọn àti gbogbo àwọn tó jọ ń ṣe, ẹ̀yin kàn ń ṣe nǹkan míì lọ, bígbà tẹ́ ẹ̀ mọ̀ tó ṣe, ẹ ti sọ̀rọ̀, ẹ ti gbàgbé ẹ̀ tí yín nìyẹn. Àwọn bandit tó máa múra sílẹ̀ láti lọ jẹ́ àwọn èèyàn míì gbé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ àdì president, nǹkan tẹ́ ẹ ń ṣe Ọlọ́run á bi yín léèrè. Because ẹ ti ń jẹ́ kí Nàìjíríà ó jọ pé lóòótọ́, ẹ ti ń jẹ́ kó jọ wípé lóòótọ́. Ṣáfẹ́ sọ pé àwọn olóṣèlú mọ̀ nípa ìjínigbé tó ń wáyé yẹn. Ìṣesí yín àti bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀, ó ti ń ṣò wípé gbogbo olóṣèlú Nàìjíríà mọ̀ nípa àwọn bandits tí wọ́n operate yẹn. Ṣùgbọ́n tán ẹ̀yin ò bá lè dààmú, Olúwa á fàlẹ́ Ọlọ́run lọ́wọ́ ni. Olúwa á fàlẹ́ Ọlọ́run lọ́wọ́ ni. Gbogbo yín ò lè sọ̀rọ̀. Wọ́n wá ná gbé voice president jáde, ẹ wá ń fò jáde, ẹ wá ń sáré sọ pé ẹ̀kan lọ́ọ́ máa gbé very dark man.